الله عنه. ọlọ́run bá kẹ́ bàbá o. آمين يا الله. mo fẹ́ dá bàbá Engineer Kọ́lá kí الله èéṣe ní bíbí bákan náà ni wọ́n pẹ̀lú bàbá wa ìlú àgbà abẹ́ yìí la wà o. الله bàbá Engineer Ahmed Kọ́lá Ibrahim mo fẹ́ràn bàbá àlàjẹ́ bàbá mọ́mọ́ àgbà púpọ̀ ìfẹ́ ojú ọ̀jẹ́ nǹkan kan bí ẹ̀yìn ẹ̀ ń padà bọ̀ wá rí eye service ẹ̀ mọ̀ dá kálukú mọ̀ ìṣẹ́jú dẹ̀ náà mo fẹ́ lò bọ́rọ̀ bá débẹ̀. Mọ̀lánà Sheikh Imam al-Bashir lánàá أكرمكم الله الكريم. wà sí ní yín lánàá hayatuka أكرمكم الله الكريم. وكانت في حياتك لحظات أنت اليوم أعوذ منك حيا. aláàjì Ajétúmọ̀bí bàbá ìmáàmù Ajétúmọ̀bí ń darí ìjókòó yìí tí ẹ bá ṣe ọ̀rọ̀ létí bàbá ìmáàmù àgbà tí wọ́n lẹ̀ ní stamp ó ti tán ẹ ti jáde sáyé náà. وكانت في حياتك لحظات أنت اليوم أعوذ منك حيا. Bàbá bàbá ìmáàmù Sheikh Imam al-Bashir أعوذ منك حيا. في حياتك ẹ máa bá mọ́lẹ̀dì ohun mi. أكرمكم الله. كانت في ẹ̀rù pọ̀ lọ́rùn rẹ̀ حياتك لحظات ẹ̀rù pọ̀ lọ́rùn rẹ̀ ni. وكانت في حياتك لحظات ọ̀ká láti fi حياتك لحظات nígbà tẹ́ ń bẹ láyé àwọn àmọ́ wò pé wà sí rèé. أنت اليوم أعوذ منك حيا. àti àti ìdí wà sí lójú ayé yín bẹ̀rẹ̀ wá sí máa wà sí ìgbà náà wá ju kẹ̀yìn tó dùn. أنت اليوم أعوذ منك حيا. máa tiri sọ̀rọ̀ ni. وأنت اليوم أعوذ منك حيا. وأنت اليوم أعوذ منك حيا. àfa mi lè yọ̀dá kí n jòkó. كانت في حياتك لحظات وأنت اليوم أعوذ منك حيا. ẹ̀rù mi ti ń ṣe gìrìgìrì. الله أكبر. ọjọ́ tá a kírun wá dàbí ọjọ́ yídì. لا إله إلا الله. وأنت اليوم أعوذ منك حيا. وأنت اليوم أعوذ منك حيا. ọgbẹ́ ilé àdábì yìí ni mo fẹ́ dàmí wí ní wa. وكانت في حياتك لحظات وأنت اليوم وأنت اليوم أعوذ منك حيا. ẹlòmí ọdẹ mọ̀ nígbà tí wọ́n máa ń bẹ tí ọba sí mọ́ àṣẹ kúkúlẹ̀ táwọn èèyàn ń kúnlẹ̀ fún un torí kí wọ́n má ṣe gá ni. لا إله إلا الله. ọba tí wọ́n á lọ tán á ní ìhín. الله. وكانت في حياتك لحظات وأنت اليوم أعوذ منك حيا. وأنت اليوم أعوذ منك حيا. akí ọlọ́run lára bàbá ìmáàmù. الله أكبر كبير. bàbá ìmáàmù wáyé wọ́n sì pò ń bẹ̀ lásìkò tọ́lọ́run kọ. الله أكبر كبيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا لله وإنا إليه راجعون. الذين إذا
أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. الآن يسوي آمين كريم لا نقول إلا ما يرضي ربنا. أنت ربنا وبابا لاوي ليري أدام تقوى. إنا لله وإنا إليه راجعون. إنا لله وإنا إليه راجعون. Ìṣùpá yìí dá bàbá ìmáàmù òní dàgbàgbà lẹ́nu ìlú. Ọ̀rọ̀ ni bàbá Muhammadun. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم. Gbogbo mọ́mù tó jẹ́ Ìlọrin pátá ló gírètì torí Ìlọrin gírètì. O ṣe ní fẹ́ mú mi òkun ilẹ̀ òkun lọ́dà. O ṣe ní fẹ́ gbà lórin tan àwọn tó tẹbẹ̀ ló sún wọn. Gbogbo mọ́mù tí ń jẹ́ Ìlọrin pátá láti gbàtà tí ń bọ̀ ni wọ́n gírètì àmọ́ lọ́run ká mi sí bàbá ìmáàmù. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل. Ànábì Muhammad. sallallahu alaihi wasallam. Àwọn ní sọ́rí ìyá Ànábì Muhammad. محمد إلا رسول Ìgbàgbọ́ náà ni pé Rọ̀súùlù ni. sallallahu قد alaihi خلت من قبله الرسل Òjíṣẹ́ Ọlọ́run ni kọ́dọ̀kà láti ní kọ́bùlì yìí Rọ̀súùlù. Kóhùn ó tó lọ làwọn kan ti wá làwọn náà ti lọ. أفإن مات أو قتل انقلبتم على أعقابكم. Bàbá yìí máa tà ọwọ́ sẹ́sẹ́ kí tiẹ̀ náà dé kókó. أو قتل Àbí kò sì gbọ́wọ́ èèyàn kú kí wọ́n pa á. انقلبتم على أعقابكم. Ọ̀dọ̀ wọ̀ yìí ẹ mọ́ dìre. Bí mo ṣe fẹ́ tún un. أفإن مات أو قتل انقلبتم على أعقابكم. أفإن مات أو قتل انقلبتم على أعقابكم. وما ينقلب على عقبيه Lọ́lọ́ ń kọ́ nígbà ará àkìbẹ́ yìí. فلن يضر الله شيئا. Ìmáàmù kìíní máa yá ń kọ̀ nígbà lára kìíní nígbà tí ọba rí ìmáàmù tọ́tọ́ bá ṣe nǹkan míì láyé dúró láàṣẹ àkọlé ìtọ́lọ́mù ní gangan ìwọ lọ́ọ́ dáyà jẹ́. وسيجزي الله الشاكرين. Àmọ́ ni wọ́n bá dúpẹ́ lẹ́nu Ọlọ́run nínú sálẹ̀ sí. سيجزي الله الشاكرين. Ọ̀rọ̀ mẹ́ta náà la wà ń dòkó yìí sí. Ọlọ́mọkùnrinlá. Tí wọ́n fẹ́ pé àwọn ọmọ àlàjì àgbà. Gbogbo àwọn àfáàtà kàkalẹ̀ sárílẹ̀ kan wọ́n máa kéwù wọn ni wá. Àmọ́ àgbà wájú àlàjì àgbà. Bàbá àlàjì àgbà. رضي الله عنه ورحمة الله عليه. Tó pọ̀dúsì bàbá Mọ́gàjí ńlá. Mo wà ní Gèrè FM. Wọ́n ní wá sọ̀rọ̀ àwọn àlàjì àgbà ní wákàtí kan. Wákàtí kan ní ti sọ̀rọ̀ bàbá. Ní ti pò ní introduction. وسيجزي الله الشاكرين. Àwọn abọ̀rọ̀ débì kan wọ́n ní íńtálùdì kí kábo mẹ́nu bẹ́ẹ̀ ní kọ́ọ̀lù tó bá wọlé. Ìwọ́n ń dákọ̀ pé kínní wọ́n gàgbà kó mọ kéwu bàbá. Ọ̀rọ̀ wọn gàdí ìdá wa pè pé sáyẹ̀rọ̀ ní dàpọ̀ èmi. وسيجزي الله الشاكرين. Ó ní dákọ̀ èmi wọ́n wá dákọ̀ bàbá Dáúdù Gbàlà wọ́n tún wá dákọ̀ ẹnìkan àwọn tá a jọ wà nílé kéwù. Wọ́n á ní gbogbo tí mo dà yín àlùbáríkà rẹ̀ bí ẹgbẹ̀rún sọ mí dà á. ومن ينكر على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
الشاكرين وسيجزي الله الشاكرين. bàbá bàkúlẹ̀ rẹ tó fúnbẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ yóò mọ̀ dá fún ọ sí. bàbá wa lò rí bẹ́ẹ̀ kò sí kankan. bàbá ìmáàmù wa bàbá ìmáàmù Mọ̀lánà Sheikh Muhammad Bashir ọlọ́run mọ̀ ó sì jẹ́rìí pé ìfẹ́ ìmọ̀ ń bẹ lọ́kàn wa. wọ́n yẹ fojú di àfáà kan ìbẹ̀rù ìdòkó ìdúkòrò mahasina mọ̀ọ́tàkù ẹ máa rántí ẹ máa sọ dáadáa mahasina mọ̀ọ́tàkù dáadáa àwọn òkú ní tí ẹ bá ti lọ fún nǹkan méjì. Àkọ́kọ́ àwọn mọ̀láìkò tí ìpò lẹ́kùn lẹ́yìn nísìnyí wọ́n ń gbọ́ kí láàwì nípa wọn. Ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ kálukú náà kọ́gbọ́n àbí kọ́kọ́ sí. Àfàwà ẹ máa wọlé. Jọ̀rọ̀ lọ́kùnrin náà. Pẹ̀lẹ́. أفإن مات أو قتل انقلبتم على أعقابكم. Àfàwà lánàá orúkọ bàbá àgbà ni ó sọ wọ́n. Ẹ má bínú Ìlọrin la wà ẹ dìde. أفإن مات Ẹni Allahu Akbar. أو قتل انقلبتم Àfàwà Sheikh Salihu. Muhammad Bashir sọ́ọ̀dì. Ọlọ́wọ́ torí. أفإن مات أو قتل انقلبتم على أعقابكم. Ìmọ̀ abẹ ní ìtàn, àrí kémọ́kéwúkérí àwọn tí wọ́n wọ oúnjẹ Ọlọ́run. Àbá kéwúkéwú. Nínú àwọn tí wọ́n wọ bàbá nù àti ìrìn Lord Justice. Ẹ wà ń bẹ̀. Ẹ ń dípò àlàjì àgbà ń bẹ̀ ni. Al-ba'ratu tadullu 'ala al-ba'ir. Náà tú. أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وسيجزي الله الشاكرين. Bàbá ìmọ̀ bàbá wa ìmọ̀mù ti fi vacuum kalẹ̀ tí gbogbo Ìlọrin ọmọ ọwọ́ náà kájí. Wọ́n fi hàn pé gbogbo orí tá ń gbé káàkiri yìí, Àlàájì àgbà. Bàbá kọ́lé bàbá nílé kéwú lókèkèrè wọn wá fi mọ bẹ́ẹ̀ wọ́n nílé kéwú ní gegele wà Àlàájì àgbà nílé kéwú gegele àwọn òní ẹlẹ́rìí ìwé ń bẹ lọ́rùn ìrọ̀lọ̀ ń pa iná ló di àǹsáàsì á ní òkè àlùkò àwọn ẹnjìnìà kọ́lá àfa àwọn sísè ẹ̀ máa wọlé ẹ̀ ní pamọ́ láyé. Bàbá wa nílé kéwú ní Kùntú tí Kùntú wọ́n wá fi bàbá wa nípa alákọ̀ọ́kọ́ síbẹ̀ àti bàbá wa Sẹ́ríkí Màlàmé àti bàbá wa Sheikh Hanafi Gèrè àwọn ni wọ́n wà nílé kéwú tí Kùntú ibẹ̀ ni wọ́n ní bàbá ìmáàmù wa ni wọ́n ń sọ yìí o ibẹ̀ ni wọ́n ti wá mú bàbá wa ìmáàmù àgbà tòní wá bá wọn lékè Kùntú. Kí ló sì bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ ń bọ̀ wábẹ̀ ni ń bọ̀ wábẹ̀ fún gbogbo àwọn ọ̀dọ́ ìwọ́tọ̀ ọmọ bàbá ìmáàmù àgbà ńgbà wọ́n dàgbà wọ́n ní àwọn tahadiyat àwọn challenges nínú ìlú yìí kí wọ́n tó gbé ní wọ́n dé ọkọ̀já lórí odò lórí oníkọ́ lẹ́sẹ̀. وسيجزي الله الشاكرين وسيجزي الله الشاكرين. ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ ń dánmà ní bàbá ìmáàmù tí wọ́n sì jọ ọ̀rọ̀ náà lẹ̀ wọ́n ní àwọn afọ àwọn àmì tí wọ́n nínú ẹrù tá à ń dìkì wọ́n ní fáàtì bàbá wà yẹn wà ládùn wa ní ibẹ̀ ni wọ́n ti wá ibẹ̀ ni bàbá wa ìmáàmù tí wọ́n bẹ̀rẹ̀ kí ó ní Kùntù
bọ̀ wá di lẹ́yìn oṣù bíi 8 làwọn wá ní kí wọ́n mọ̀ òtítọ́ lu aziari wa tẹ́sí rí òun a máa ṣèdánwò ní ká tó wọ̀ àrí bàbá 40 péré ni wọ́n sì mú lọ́dún àwọn ògbọ́n wájú àwọn lágbára ni ọkọ̀ òwe sámúlì kárin nígbàtí wọ́n bá lẹ rìsọ́ọ̀tì àwọn èèyàn máa ń sunkún àbí ànàkùn ẹ̀yìn lẹ́kẹ̀ lọ tààrà وسيجزي الله الشاكرين وسيجزي الله الشاكرين 64 làwọn débẹ̀ wọ́n wá parí aziari tán international network àwọn ọ̀gbà rìsọ́ọ̀tì tí wọ́n yà ní Cairo owó ti lọ́gbà bàbá ìmáàmù wa ibẹ̀ ni wọ́n ti wá wà láziari àwa bọ̀wọ̀ wọn lẹ̀ àbábà ń gbóyè sẹ́ẹ̀rí gbogbo ń tẹ́yìn ọba jẹ́ ilẹ̀ ní ó ti pilẹ̀ yóò kùlùkù náà gúlú fún à ń sayé lọ́wọ́ lónìí ni a padà pilẹ̀ àlífà musical ànábì wálé ìgbádẹ́ta wà lè kálí wọ́tà tí fúlán ọ̀há kàjá àlífà musical ti bẹ̀rẹ̀ ní wábì ìgbádẹ́ta wà lè kálí wọ́tà tí fúlán ọ̀há kàjá kò sí ẹni tí ó kọjá láti àrí lọ́dọ̀ bàbá tí ò ní gbọ́ bàbá ìmáàmù lẹ̀ fi fasaha pẹ̀lú kí kéèyàn máa wá òkodoro nǹkan gbogbo ayé ni bàbá wa láàyèlà wọ́n wá májòkó ń tafsiri tọjọ́ kálukú lóní wọ́n ní àdàbí ìyá tó ń gbà ń wí. àdàbí ìyá tó أبدية من شيخ الأعلى تاج الأداء أبدية من شيخ الأعلى تاج الأداء الله بابا إمام سريتا أكرمكم الله سريتا بعلمي بل تعيبتها لحكمتي سريت بعلم bàbá ìmọ̀mù ẹ̀rìn lọ́rùn lórí ìmọ̀. بل تعبت لحكمتي báàdàlà ọmọ àlẹ́jà àgbà kan tó dé Al-Fulani. سريت بعلم سريت pẹ̀lú ìmọ̀lẹ́ بل تعبت Al-Fulani لحكمتي سبيل النجاة ọlọ́run gbẹ̀rún ọdá sí. Mọ̀lítà ìbúta ní kìnnàtí وأصبحت بعد العلم ترى مبينا وأصبحت بعد العلم ترى مبينا bàbá ìmọ̀mù àgbà ṣe wàhálà lórí ìmọ̀. سريت العلم nítorí ìmọ̀ bàbá rẹ̀ rò. بل تعبت لحكمتي wọ́n ṣe wàhálà lórí الله وأصبحت بعد اليوم ترى مبينا lẹ́yìn tí màá wọ́n tó sára wọn tán wọ́n wá gbẹni tí wọ́n sọ̀rọ̀ nìkan tó pẹni tí ọ̀tàkù. أصبحت بعد العلم ترى مبينا nílùú Basira نعم ọ̀kan nù àwọn àfáà ó ṣe ń bọ̀ ọwá àjò ọwá dé ilẹ̀ ṣáà ọwá débẹ̀ wọ́n ń béèrè pé mọ́ ní àlámù ta làáfáà yíyàn yìí ẹni tó wá rí wọ́n sọ pé tó bá ṣe pé nípa ilmu fíkì ni àáfáà kìíní ni ó bá ṣe pé nípa ilmu náhàwì ni àáfáà kìíní ni ó bá ṣe pé nípa ilmu hadisi ni àáfáà kìíní ni ó bá ṣe pé nípa kùránì ni òun ni tó wá ní ọkẹ̀ bá ń kó gbogbo wọn wá lọ́nà ọwá gbé wọn dé ọwá ju mọ́sálà fíkì lẹ́yà ọwá ju mọ́sálà fíkì sí ẹnìkan ó ní èmi kọ́ bí lágbájá ni ojú ti náàrù sẹ́nìkan ó ní àdéhùn lè mímọ̀ wá ní àti gbogbo yín ọmọ kankan ẹnìkan ṣoṣo ní ìlú tiwa yóò máa dáhùn gbogbo bẹ́ẹ̀ ni mọ́mọ́ darí lọrin. bí bàbá sọ lọ́gbà tí màmá bàbá sọ lọ́gbà létí rẹ̀ ó. وأصبحت بعد العلم ترى مبينا
ọba ìkáàdì ìsìn ìwọ náà tí ẹtí mọ̀lá àgbà kọ́ọ̀tù kìíní kan ẹni tí ò ní sáré wọ́n fi yí ń jọ àfa àwọn àlàjì àbọ̀. tí bàbá àgbà ọkàn jù ní. kí ni ń ká bàbá àmọ́ máa bàlẹ́. wọ́n tọwọ́ bọ kéwù ní dáadáa. kìí ṣe mo fẹ́ wí yìí mo tún fẹ́ wí yìí mo ti ré kọjá lórí rẹ̀ yóò yí. وأشبهت بعد العلم ترى مبينا وأشبهت بعد العلم ترى مبينا صداع جريء أكرمكم الله أكي شجاع أكرم جريء الكلب بل كظيم لمن جفا أمين بأسرار السوالي في متكنا أمين بأسرار السوالي في متكنا Akin ni bàbá ìmọ̀mọ́ àgbà. Wọ́n ń rúlẹ̀ sí gbogbo àwọn táǹbò yìí. Ẹni wọ́n bá fẹ́ kí wọ́n kì. Bọ́lá máa ti fi mọ́lẹ̀ sínú ọkàn wa gbé ìwọ yìí kàtá ni ọ́. Má ṣe gbọ́dọ̀ ẹni tí ìmọ̀lẹ̀ ń bẹ lára rẹ̀ pé barakallahu fik. Ìmọ̀lẹ̀ ara rẹ̀ ní gbé wo kí ọ àìkí ọ̀run onídẹ́ǹtì ni. Àmì ìlú ẹni tí bàbá lẹ́yìn pẹ̀lú àmì ìlú ní àṣírí sàwálì fi wọ́n sọ àṣírí àwọn tàná. Wọ́n ń bọ́nà tàbí ọ̀pẹ́ àfà wa tó fún wa ní kìíní ìrọ̀lọ́gbà bá kẹ́wọ́n. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ mú wa lọ́dún wọn. Wọ́n ní ha wọ́n ní kó o sì kóbùn kọ́ ọmọ ṣe nǹkan báyìí. Àfà wa báyìí náà sì fún wa. Allahu akbar. Àwa rí i pé ó ti kàn án kọ̀ náà ṣe. Àmọ́ ká ṣe kúrò láwù fún àfà wa tí wọ́n fún wa náà. Mo bá bẹ̀rẹ̀ kúrò láwù ó lè jẹ́ kúrò láwù mọ́kànlá. Wọ́n máa wí wọ́n sì máa tún ṣe. Ọkàn wọn ò ní pè bí ẹni pé wọn ètí ìsú justice fún ẹni. Àmì ìmọ̀ bí àṣìrọ̀ ìṣàwọ̀ lè fi mọ́ títí náà. Ọlọ́pàá ọba ń rìn ní. Àmì ìmọ̀ bí àṣìrọ̀ ìṣàwọ̀ lè fi mọ́ títí náà. Ọlọ́run wá sọ bàbá ìmáàmù ìdẹni táyé ń fẹ́. Allahu akbar. Ànábì sì wí o. Sallallahu alaihi wa sallam. Ànábì ìdá àhábà náà abudan. Akramakumullah. Bọ́lá bá ń fẹ́ràn ẹrú kan. Yóò wá pe màláíkà Jibril. Dàá Jibril faqala inni uhibbu fulana. Ní uhibbu fulana mo fẹ́ràn lágbájá. Fa ahibbahu. Ẹ máa bá ń fẹ́, wọn náà máa bá ń fẹ́. فقال جبريل فيحبه جبريل يحبه جبريل Ọ̀gá pàṣẹ, àwọn ọmọ láyà súnà láàmú àmọ́ra. يفعلون ما يؤمرون ثم ينادي في السماء فيقول Jibril ní ọ̀wà á pè láti sánmà, yóò wá máa wí báyìí. إن الله يحب فلانا فأحبوه Ọlọ́run fẹ́ràn lágbájá fàáyì bú ẹ máa bá ń fẹ́ o. ويحبه أهل السماء Gbogbo tí ń bẹ ń sánmà àtilẹ̀ ní ọ̀wà máa fẹ́. ثم يوضع له القبول في الأرض Gbogbo nǹkan ni wọ́n wàá fún ní alikọ̀bùlù. Ìtẹ́wọ́gbà àtọ̀dọ̀ Ọlọ́run wàá ṣẹlẹ̀. Bọ́ ọba lọ fẹ́ máa mú àgbọ̀ wá àdúgbò yín owó tó pa ó kéré. Àwọn ni wọ́n jàzábò owó. àwọn ni wọ́n ṣe tó fi dé Bọ́ọ̀lù ni wọ́n fún àgbọ̀mù tó bá jòkó ládùúgbò. Ìdá mẹ́ta tí ẹ náà pè wú. Kí là ní fi ọ̀rọ̀ síbi Ọlọ́run fi sí. ọ̀hún akíkọ̀ọ́ Bàká أكرمكم وكلم هراب وفعل أذانا وعظم وقاده حقا بجانا àjòkó ń lọ irú àkọ́kọ́ tá a padà sí wọ́n mọ̀. Bàbá tá a jòkó tì ní bàbá wa Mufasir. Èmi àti dọ́kítọ́rù wa Hussein àwà pẹ̀lú wọn àti gbogbo àtàwà.
dókítà Hussein wá wò báyìí pé ha ń bàrí ìgan sunkún lọ́wọ́ báyìí. Allahu akbar. Bàkẹ́lí ìhẹ́rọ́bù wà á dín náà gbọ́dọ̀ hàtọ́ àlùjáná. Nígbà tí bàbá ń gbogbo fúnra rẹ̀ ń dàrú lọ́wọ́ ní. Iná fàkọ́dínà. Òpó kan láti fà kálẹ̀. Ìmáàmá nọ́sítọ̀jú ìbò ilẹ̀ ẹ̀dà ọ́nà. Ìgbà bá ti pè wọ́n ni wọ́n dáhùn. Ìmáàmá nọ́sítọ̀jú ìbò ilẹ̀ ẹ̀dà ọ̀nà àwọn àlàmọ́ Alam ẹni tó pé ọba ti ní ìmáàmù àgbà ó ti gbé. Allahu akbar. Wà á dọ́gba sọ mẹ́rin pé ìmáàmù àgbà ìmáàmù Fúlàní là ń gbọ́ tẹ́lẹ̀ wọ́n á ní àmọ́ ìmáàmù àgbà inú wọn ló ti bẹ̀rẹ̀. Ọba tó lọ́wọ́ tó da àyàn mú ni. وأفصه ناتك فينا لسانا. Ẹ̀sán tí ó dá òtì yìí, àfisọ́rù ní ẹ̀tì kí wọ́n sọ̀rọ̀ ọ̀dá sakata ní ọ̀dá òtì yìí. أكرمكم الله الكريم وأفضل من يؤم الناس مظلما إغاري أسست حقا زمانا. Àjùmọ̀lù ni owí. أجمل من يؤم الناس مظلما. Bẹ́ẹ̀ àṣánù ló sì wù ní tọ́wọ́ àwọn náà gbà fáwọn àkọsáájú. وأحسن من يؤم الناس مظلما إلهي أسست حقا زمانا. إلهي أسست حقا زمانا. كرمكم الله. وأحسن من يؤم الناس مظلما إلهي أسست حقا أسست حقا زمانا. Bẹ́ẹ̀ni, wọ́n tẹ̀kẹ́ sẹ́ẹ̀tì ní ọjà. أحسن من يؤم الناس مظلما. Àṣánù máa yà ọmọ náà. Agbá àwa náà ń bì náà ń lọ tàtà àgbá. أكرمكم الله. Bàbá wa àjára ọlọ́mbà ṣe dáadáa fún wọn. Ọlọ́dún máa ń rìn mẹ́fà táwọn tí mú lẹ́yìn ẹ̀. وأحسن من يؤم الناس مظلما إلهي أسست حقا زمانا. Ẹ̀pẹ̀lẹ́, bàbá ní ìgbò. Bàbá bàbá ni ẹ̀pẹ̀lẹ́. الله أكبر. واشتبهت مسالك كل Bàbá ìmáàmù ti gbọ̀ wọn kẹ́ẹ̀dé. مسالك كل قوم. Ọ̀tán. Ẹ̀kìní, bàbá wà kẹ́ẹ̀dé bàbá wa Gàdámì. Bàbá àjára ní, bàbá kẹ́mì ìyáwó ní ó dì máàmù Fúlàní méje. Méje. الله أكبر. مسالك كل قوم أرانا حتى ميزان العيادة. Àwọn bá ìmáàmù bàbá wa ìmáàmù Máálíkì. Àsàlátù lọ́nà bí على محمد. Rọ̀ísù Ṣàbá àfá gbogbo wa ní àwọn ọ̀dọ́. أرانا حتى ميزان العيادة وكان العدل يمشي في عقاه. Ẹni ọgbọ̀n wọ́n bí àwọn àbẹ̀rẹ̀ كان العدل يمشي في خطاه. كان العدل يمشي في خطاه. Wàká àmà ìtumọ̀ fẹ́ fàyọ ẹ̀dàkùn ẹ̀dẹ̀ ń dẹ́bẹ̀. Wàká àmà ilẹ̀ àdìrú. يمشي في خطاه. Àwọn bá Màmú Málíkì. Akírun lẹ́yìn wọn. Àsìgbá ìmáàmù Mùsá tí wọ́n kú sí Mọ́kà wọ́n sí Màhálà. Ọ̀nà mọ́sálásí àlìjọ̀nú. Bàbá wa ìmáàmù òní. وكان العدل يمشي في خطاه. Àmọ́ bàbá wìrì bàbá ìmáàmù tẹ bá rí kútù bàbá ìmáàmù àti ṣe wọn. Wọ́n mọ̀ ádìlú mọ̀ bẹ́ẹ̀nù sí sí wọn. إذا Wọ́n صار fún àwọn sábírí ìwọ̀. حيث كان. Wọ́n fà wá sábí níwọ̀ púpọ̀. Bàbá aláyé mọ̀ ń wò yí mọ̀ kí. حماه Bàbá Kẹ́hìndé mọ̀ kí. Àfá yìí. بدون خوف فما باع اليقين لنا هوانا.
فما دام اليقين لنا هوانا وكم روح أعاد لها حياة. bàbá ìmáàmù wa yìí nínú àwọn màhásìlì wọn tàfákùnù ràíyà kéèyàn ọmọ rí àwọn tí ń bẹ lẹ́yìn èèyàn kó sì wá kan pé ìbéèrè yìí ní ọba wà àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà lórí wọn bọ̀ lárí wọn tó hẹ́lì bẹ́ẹ̀. وكم روح أعاد لها حياة. kí ló ní bàbá ara nígbà tí ń dá àwọn mímu. وكم قلب أعاد له الأمانة. ọkùnrin màáyà nínú iṣẹ́ wọn ni àlùdúrú ọ̀rẹ́ títa nínú iṣẹ́ wọn ni. bàbá wà ní ìgbà tí bàbá ìmáàmù sí òde àwọn ni wọ́n pilẹ̀ rẹ̀. ánàkùnrin mo fẹ́ ṣe ìyàwó àwọn ọmọ mi. Allahu akbar Allahu yu'inuka wala yu'inu àfàtí gúnlẹ̀. bàbá mọ̀ ilẹ̀ náà níjọ́ tí bàbá yíò tí ìyàwó sàláìsí táà lọ bẹ̀ bàbá ìmáàmù ní ọkọ̀ pilẹ̀ owó 500,000 máa ní wákífù máa ní endowment máa ṣiṣẹ́ kọ̀rọ̀ tẹ́nìkan ò ní rí bọ́ ọ̀bá súnmọ́ ní ọmọ wá tú. Allahu akbar. وكم روح أعاد لها حياة. وكم قلب أعاد له الأمانة. ẹlòmí ọ̀pọ̀ wò ní ilé sùdábù tí ọlọ́gàgàdì àwọn tí wọ́n kú fún rẹ̀ wọ́n wá déwájú wọn ìyìn ọlọ́run ní àìsọ́ làlébù. wọ́n wá wọ́n bí wọ́n wá ní káwọn ṣàdúrà fáwọn àbí àwọn àwọn bàbá ìmáàmù la wọ́n wá gbé odidi màálù fáwọn wọ́n sì fi 200,000 sí bẹ́ẹ̀ lèmi náà lẹ́gbẹ̀dìlá bẹ́ẹ̀ lèmi náà. وكم روح أعاد لها حياة. à ń sọ̀rọ̀ yìí kẹ́ ẹ mọ́rú bàtà tẹ́tẹ̀sẹ̀ bọ́ ni. وكم قلب أعاد له الأمانة. wọ́n àwọn sunkún bí àdúrà wo làwọn sọ̀kún máa ń mú wọn. à ń sọ̀rọ̀ yìí torí àwọn tá a kú ní ọlọ́mọdé àjẹ́ máa wo èèyàn lókè máa fi dọ́ọ̀dì rẹ̀ tó máa ń tà ní òun àtọ́lọ́hun bó ṣe rí. ní àláwí ohun ibi tó dáa ju báyìí lọ làwọn ń lọ sọgbọ́ yìí náà dé lọ́wọ́ mọ́sánù. شجاع للحقيقة لا يخاف. ẹ̀yin tó ń sọ ọlọ́run àfọ́kùnrin rà íyà nínú iṣẹ́ wọn ni àlejúùdù nínú iṣẹ́ wọn ni ṣẹ̀wárí kéèyàn ọ̀rọ̀ fẹ́ni ọlọ́run bá ní ọ̀rọ̀ kọ́lọ́run bá rọ̀ fún ìbẹ̀ lára wọn kéèyàn sì gbọ́ná mọ́ kùtùrú èèyàn á sì dáhùn alẹ́ kò fà ìmáàmù ní òtún lójú wọn sí. شجاع في الحقيقة لا يخاف. رقيق عند قول الحق لنا. الصلح ذات الإسلام ذات البيت إسلام ذات البيت kéèyàn wá ṣàtúnṣe yìí wọ́n máa gbìyànjú ìlú yìí. Allahu akbar. wọ́n máa gbìyànjú ìlú yìí. فيا وجعل المساجد حين والله. يا وجعل المساجد حين والله بشيرا وهو أرفع ما مكانا. wọ́n ń sọ̀kan fún mi nísìnyí. بشيرا وهو أرفع ما مكانا. wọ́n rí ìkan fún mi nísìnyí. نعم. wọ́n ní bí tálíkà tí ò rí kan ṣe kan tí wọ́n á bò ó sí ní bá lọ́ọ́ bá ìmáàmù ìmáàmù ó sì dìde tẹ̀lé o. wọ́n ní wọ́n dìde lọ́ọ́ bá ẹnìkan kódà wọ́n gba ẹ̀tọ́ òun fún tọ̀hún tí wọ́n wá ń tẹ̀tì láìfún wọn. ilé àmọ́sọ̀ pẹ́ni tí wọ́n lọ́ọ́ gbá tí wọ́n lọ́ọ́ gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ òun ń tẹ̀tì láìfún mọ́mú àmọ́ yóò ṣe é o ti rí wọn sí tòun ṣe ọwọ́ àṣẹlẹ̀ sànìlábì. Àbújálì jẹ nìkan lówó ẹni ọwọ́ ajẹ lówó òun jẹ́ ó ti gbà Islam ọwọ́ akọ̀kọ̀ sán ọwọ́ afẹjọ́ sun ànábì pé Àbújálì jẹ́ òun lówó kọ̀ sán arábìnrin wọn fún bẹ Àdíjà ní mọ́ lọ dé ìsanwó rẹ̀ fún sallallahu alaihi wasallam. Àdíjà ní dé ìsanwó rẹ̀ fún arábìnrin kúkú
bá a bá lọ bá gbọ́lọ́hún ṣe pé rẹ̀ fún àgbà mi wọ́n lọ bá Àbújá lè sì wà láàrin àwọn èèyàn bí ànábì ti gbọ́ lọ́kẹ́ rẹ̀ ní Àbújá ní pé dákun yífun lọ́wọ́ rẹ̀ yífun ànábì ní ọyá fún ọwá fún tó wá pẹ̀yìn dà àwọn olóńgbé ní bàbá àmúròbó lè ṣàmì nífa ìgbọ́n mọ̀ lẹ́sìn dìde sí pé ẹ̀yin orí kì nìyí lójú ẹ̀ mú. في الحجر تأتينا نخاف رقيقا عند كل حق لنا نعم رقيق عند كل حق لنا mo ti sọ̀rọ̀ ìfẹ́ mọ̀ mo wá wí kìlíkìlí pé àmì inú bí àṣírárì sàwálì wọ́n bá lù yìí ńgbà tí àwọn dání ń dàbí àwọn àfà ń bẹ. àwọn tí wọ́n pè ìtawí nu look at their age nígbà tí wọ́n débẹ̀ 33 wọ́n fi 33 ṣe bànákì àwọn ò ṣe bàná so wọ́n serious wọ́n máa rí ẹrù iná sánú ní kí alẹ́ kàkà ó láǹtẹ̀ kí lá wọ́n jáde fún yẹn nínú ìsì ara kọ́mọ wọ́n mọ́ta àsìkò tí bàbá ìmáàmù jẹ ìmáàmù nílọrin àwọn èèyàn ní dákọ èèyàn náà máa wo ìlọrin nígbà náà ọmọ àwọn àfáàfin ọgbẹ́ni wọ́n ti ń bọ̀ wá tàkẹ́tẹ̀ ní wọ́n sun ọlọ́run wọ́n sì tún ní tí wọ́n lè fi kọ̀yà gbogbo wọn ní bàbá ìmáàmù wa tẹrí bọ mo fẹ́ gbé ibi tàhàdìyà tìyẹn ni mo ti fẹ́ wú yìí wọ́n ní challenges ọlọ́run mò ń gbà wọ́n dàgbà máa ń ṣe bí wọ́n ṣe ń ṣe níṣẹ́ o wọ́n bẹ̀rẹ̀ dókè ọmọ 30 years فيا وجه المساجد حين ولى بشيرا وهو أرفعنا مكانا بشيرا وهو أرفعنا مكانا حتى àwọn àlẹ́bí ọ̀dà àgbọ̀wọ̀ àfá àpáàmù bàbá ń kúnlẹ̀ fún mẹ́lẹ́ ọ̀dà bí bàbá ń fásẹ̀ tí wọ́n kúnlẹ̀ tí wọ́n máa gbé ẹ̀dìdè bàbá mi wojú wọn bàbá wọn àgbà ní sọ́rọ́ bàbá wọn bọ́ ń sọ́rọ́ bàbá ń tàwọn kágbẹ́dá nígbà wọ́n wọ́n súnmọ́ra máa gbà kìí ṣe kúrò bàbá wá dàgbà tàbí wá tẹ̀wá rí wá ní ìmọ̀mù sẹ́nsẹ̀ ní fẹ́ mọ̀ sí ó ṣe gá Máa fi kọ́sì ara wa ni. بشيرا وهو أرفعنا مكانا Ẹ̀mọ́ntì yìí na àwẹ̀ àdàrú. ولا علمي كذا عبدا Ọjọ́ lọ́wọ́ نعم kàtà ọ̀ṣun. فوق العلوم شعرنا Bẹ́ẹ̀ni, كذا عبدا bàbá àdàrú. فوق العلوم شعرنا ومن اشتقنا لإسر حقا ومذهبا. Bàbá wọ́n ní tàwọn tàhàdìyà àfàbùrásì, wọ́n ní challenges. Títí mo fẹ́ fàyọ́ mẹ́rin ni pé kálukú ọ̀tẹlẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tágbẹ̀ ó fi kàn ọ́. خفف الوضع ناس الله أكبر فيا رجع المساجد حين لا ولا إله إلا الله. أوه يا رجع المساجد حين ولا بشيرا nígbà wọ́n di imam fún wa wọ́n sàṣàrìṣìlá fún di imam fún wa sàṣàrìṣìlá bàbá sì fọkànbalẹ̀ àgbárùkọ̀lá àfàwà kankan ò ní ṣe bàbá tá sì fọ egun ká fọwọ́ gbá wọ́n ní sì fọkànbalẹ̀
lè kéwù la wà ní àbí ọyọ ká mọ̀. Wọ́n ní àwọn tàhàdìyà àti lásìkò tí wọ́n mọlẹ̀ tó gbóná wọ́n mọ̀ bí wọ́n ṣe bá àwọn àfáà tó gbóná ṣe ọ̀kan ṣẹlẹ̀ lójú sí mo lè wí sà. Oríṣi kóòtù ibi tó ti wáyé bàbá wa nílé láwọn oyin lọ́dọ̀ wa náà ń sàlẹ̀ ọ̀rẹ́ àwọn bàbá Àlàjí àgbà ni bàbá mi wá ṣaláì fi sínú àwẹ̀ bàbá ìmáàmù wa wọ́n wá bẹ̀bù jòkó náà wọ́n ní a ti wá bí jànáza kí káwọn tó lọ tafsir bàbá ti wá gbogbo àwọn afáwà ń bẹ láyé ń gbẹ́ náà bàbá ti wá jòkó lẹ̀ gbogbo àwọn afáwà jòkó ti bàbá wa náà jòkó lẹ́yìn àwọn àfáàgbà kan bàbá ẹ̀ sì déwájú wọn bàbá ẹ̀ jòkó tì wọn àbí wọn má jòkó tì fún alájàgbò ní jòkó tì àwọn àfáàgbì wọn dúró lókèrè wọn mọ̀ wọn ní àwọn ọlọ́run fi síbẹ̀ síbẹ̀ kọ́ ní sà my lord bàbá jòkó báyìí àwọn àfáàgbì jòkó wọ́n wá ń retí àti débẹ̀ láti ìdájí pé bàbá ìmáàmù wà kírun ṣe é mọ̀ lóyá tí wọ́n sílé Sheikh Alimi àsìkò tí wọ́n pè wọ́n fi wá sí wọ́n ti ní kọ́ọ̀lù ní ọ̀dọ̀ ọba wọn ò ráyè wá mọ́ àwọn àgbàlagbà yìí wá jòkó wọ́n ń bọ̀ ní ẹ̀tọ́ tó wà mẹ́rin àyínà ọmọ rántí o wọ́n ń bọ̀ wọn wá pẹ́ wọ́n parí tafsiri kí wọ́n tó dé ọ̀kan ní àwọn àfààlẹ̀ yìí ń gbà náà ìwé dákọ̀ ẹ̀ wọ́n sọ wíìnì wọ́n ní ọmọ àfọ́n dà lóòótọ́ àwọn náà dání ọmọ ṣe lọ ìgbà tó bá wà ní ọmọ sọ fún wa wọ́n dáwà jẹ́ kó má sọ ọgbọ́n bàbá ìmọ̀mù wá kúrẹ̀ wọ́n wá ní olóòṣèdá fún èmi kọ́ ìgbà táwọn bọ̀ sí bàbá ọba lọ́rin wọ́n ránṣẹ́ wọ́n ó sì ti tán wọ́n tẹ̀lẹ̀ àwọn wọ́n mọ ọwọ́ wẹ̀ bàbá ìmáàmù mọ ọwọ́ wẹ̀ lọ́dọ̀ wọn wọ́n wá kó gbogbo tí ń bẹ lára wọn wọ́n kó fún wọn náà ni wọ́n já sí pé tí wọ́n bá mọ̀wọ́ lójú lẹ́yìn ojú wọlé fọ́. ẹ̀yin àfáà wa kàhàdìyà tìǹú wọn náà tèmi náà wọ́n ti àwọn afáǹtẹ̀kútẹ́ àwọn tó wà ń yà yí wọ́n mọ̀ nísìn wọ́n lọ gbé nǹkan kí nǹkan lórí Facebook wọ́n lọ sọ̀sọ̀ kọ̀rọ̀ sí ìlú tí sẹ́wà lèmi ti sọ pé bá ń sọ̀lú yìí mọ́jọ wọlé mọ́sìdí ó ti bẹ̀ wá gbogbo ẹni ọba wa nàka lùsùlù yìí ń tọ́fẹ́ kọ́ máa lọ gbà kọ́ gbàgbọ́ máa lù yìí lọ́ba tó bá nàka burú sí kọ́ máa dáhùn kí ìsàdúrà mọ̀ ń pọ̀ sí i. sábàbí mi níta àgbọ̀ kí wọ́n ń ṣe àlímì ìlú mi. bàbá ìmáàmù wọn ní tàhádìyà fa ṣé gbogbo wa ṣe débẹ̀ ṣé gbogbo olúwa lọ́gbà báyìí ṣé gbogbo wa náà lágbà tádì sí i. ọjọ́ àìrẹsẹ́ ṣe àmọ́ wọn ò rí ẹnìkan wọn ò rérí lọ́rùn ẹnìkan nígbà ọlọ́run ò fi wọn lè ṣe eré wà ọ̀rọ̀fà máa kàkẹ́ náà. àwọn tàhádì tí mo fẹ́ fà yọ́ ń bẹ̀ ní pé gbogbo ọ̀dọ́ ẹjẹ́ á mú bàbá ìmáàmù ní role model ẹnìkan wọlé wọn tí wọ́n ní ọ̀sáyè gbogbo institution lọrin pátá ní bàbá ìmáàmù bá ṣe institution àwọn àfáà institution ọlá institution olówó kò ṣe yọ sẹ́yìn ẹ̀ lè yọ pé owó lẹ́yìn ní ọlọ́run kó fún wọn ni ó lè yàtọ̀ tó rísíkọ̀ lè mọ́ ó sọ pé èmi máa kà àwọn olówó lábùkù ní àwọn kan tọ́lọ́run fẹ́ lábùkù institution àwọn tálíkà institution àwọn tálíkà àwọn olóòṣè rọ́lù torí pé àwọn àlàjì àgbà ọlọ́ọ̀bà kẹwàá bàbá ní khafillah
wa khaf man yakhafu Allah ẹ bẹ̀rù Ọlọ́run ẹ wá bẹ̀rù ẹni tí ń bẹ̀rù Ọlọ́run wọ́n tún wá ní khafillah wa khaf man la yakhafu Allah ẹ bẹ̀rù Ọlọ́run ẹ tún wá bẹ̀rù ẹni tí ó bẹ̀rù rẹ̀ torí òun òkú ní tí ń lọ bá àti dáńkánù onírà fún láàrin àwọn tálíkà bàbá ìmáàmù Sheikh Muhammad Bashir Saleh wọn kọjá. ويا وجعل مساجدهم ولا بشيرا وأرفعنا مكانا. báwa láàrin àwọn ìyá wa àgbàlagbà yìí bí Sùdésí ni bàbá ìmáàmù ń lọrin bí Sùdésí bá ń kírun báyìí. Fáwẹnú ìjókòó nípa bàbá rẹ̀. ẹwọ nǹkan friend Fáwẹnú condolence on the exit of Chief Imam of Ilorin. Why it is possible to do so. ويا وجعل مساجدهم Ọfẹ́ báńkà ọfẹ́ báńkà ọfẹ́ báńkà ni. Condolence on the exit of Chief Imam of Ilorin. tó Where it is possible to do so. wọ́n ní ọgbọ́n sókè dáadáa. Where it is possible to do so, we will make supplications to the Almighty God that God men like late Sheikh Imam Bashir should preserve among mortal men, Good men forever, to serve as a symbol of humility and service to humanity. But death is a death we all hold. The late Imam will be in everlasting memory for leaving a good legacy. As we mourn his demise, may the legacy of good deeds he left continue to prosper. Aku ara fẹ́ra kú bàbá rere Reverend C.O.C. referent. tó بشيرا وهو أرفعنا مكانا. àlàádábù ẹ̀wọ̀n tí referent rí àwa rí kàtàkì Ọlọ́run kọ́ sàmàlẹ́ ẹ̀ nítorí pé ṣe bí ń bẹ láyé àwa wá ń jọ ń kírun òun wá ń pe bàbá ìmáàmù tèmi ò ní fẹnu wí tó wí nítorí pé à ń jọ ń kírun òun wá ń wí tí ń wí àmọ́ ẹ̀mọ́ táwọn ò wí ìzáka tọba ọmọlẹ́dà ìlú ìgbà لقد زان المنابر والمصلى فلا اسمه ففوق به الجلالة. fẹ́ràn lù yìí dáadáa bàbá ìmáàmù fẹ́ràn lù. أكرمكم الله. لقد زان المنابر والمصلى. kàtà àwọn Ọlọ́run bí ó kí mi bẹ̀rẹ̀. nígbà wọ́n ń dẹ́kun sí lọ́rí. ẹ mọ̀ bàbá ìmáàmù wá sa àwọn àfáàjọ àwọn ọba lọ́rí sa gbogbo àwọn àfáàjọ bàbá ìmáàmù ló lè jẹ́ níta ilé kéwù. radallahu alladhina kafaru bí kẹ́hìnsì yìí ó ti dà yín nù. lọ́rí àmàlú khayran fatallahu lilmu'minina al-qitala wa kana Allahu ghaniyan 'azizا. ẹjẹ́ àṣẹ mẹ́ta. وكان الله غنيا عزيزا ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله غنيا عزيزا لعنهم كما لعن أصحاب السبت. لا يمثلون أو يلعنه كما لعن هذا السبت فكان وعده مفعولا. قالوا لازم نبدأ كنت السنة اللي كانوا بينهم اللي شيخ علي قال له الله بالله أساسا أنت بقى فمن أو يلعنه كما لعن هذا السبت وكان وعده كما لعنا بهذا السبت وكان وعده مفعولا. كان المنابر والمصلى. ẹsẹ̀ wà fà ẹ̀yin ìgbésí Ọlọ́run
àwọn tí ìfẹ́ Ìlọrin bẹ̀lẹ̀ lè wọ́n ti. àwọn oṣù sọ̀kọ́ bẹ̀bí ha ìjànà náà. oṣù sọ̀kọ́ bẹ̀bí ha ìjànà náà. fúnra dé jọ́. àdàbí lórí àdàbí ìlú. àbí وطالب شيخنا أعلى àbáàlà pọ̀ ní وطالب شيخنا أعلى أبانا máa ní yù وأدبي àyíkì وطالب شيخنا أعلى أبانا وطالب شيخنا أعلى أبانا وطالب شيخنا أعلى أبانا kò burú rárá o kìí sàlébù o ọjẹ́ tí ò dá o kí ni tọ̀ فلان حقيقي وطالب شيخنا أعني بشيرا ìlú mo ti pọ́pọ̀ lẹ́yìn ìlú yìí ẹgbẹ́pọ̀ ẹgbẹ́ ẹ fẹ́ràn ìlú yìí bàbá ìmọ̀ fẹ́ràn ìlú yìí wọ́n fẹ́ràn ìlú yìí àwọn àjò kọ́ńjọ́ náà wọ́n tún wá ní ọlọ́run ògbó ló ṣe ṣàánú àwa náà báyìí ẹ̀wù tó ta fi ṣàdúrà ní ayé ọmọ wo pé àwọn àfa àwa náà ní ọlọ́run ọba gbà ń tọ́ ọlọ́run wá dọ̀rọ̀ sáwọn kan lẹ́nu tí wọ́n ń pè Ìlọrin làfà àná náà ní bàbá ìmọ̀ wa gbé pé ní port àwọn tàná lòní mo bá ń ronú ọ̀rọ̀ nfa kí ló kàn lọ́hùn kí ló bí àlùkò ní òtún fọ́n sí ọlọ́run ṣebí ń béèrè nǹkan ń béèrè kò tètè ṣe tọ́lọ́run ò tètè ṣe náà ló fi dá sí mọ̀tánísìlù láì nígbà tí wọ́n ń pè ẹ má da wọn lọ́rùn Ìlọrin ànánu àgbọ̀ wọn wọ̀ kú wọ̀ bàbá ìmáàmù wa dòkè máa dàlá nígbà tá àríwá àtọ́lọ́run dá nípa àríwá àtọ́lọ́run dá ni wọ́n fi kó gbogbo wa jẹ̀fa wọ́n sì jòkó àṣejù bẹ́ẹ̀ lọ máa ń tó ṣe kàtà ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run máa ń tó sọ̀tọ̀ ọlọ́run ọlọ́run ọba sì gbá àyàn jà yóò rán àyàn sí àwọn tó rán sí náà nù. bẹ́ẹ̀ àmọ́ mi dìde báyọ̀ sọ̀tọ̀ ìmọ̀ dìde. àwọn nígbà ọlọ́run ọba gbàdúrà yàn ọlọ́run ọba gbàdúrà yàn tó ti ń ṣe dáadáa tí ó gbà wọ́n kàn tarí ẹ̀ sí bàbá ìmọ̀ àgbà náà ni wọ́n sì sáǹpù ẹ̀ pín ní èèyàn bá ṣe lọ́run tó bá fẹ́ gbàjà èèyàn ní ọ̀ràn àwọn sàlẹ́bí ìṣàdárí àti ìwádìí. وطالب شيخنا أعني أبانا tí mo fẹ́ ló ń bẹ̀rù ni pé tí wọ́n máa fi ṣe báwọn ọ̀rọ̀ yóò ṣe é fà ó ku ẹni tí ó pẹ́ fọkàn yín balẹ̀ ẹ máa lọ sìkà kò ní ṣẹlẹ̀ ẹ máa ti rí sọ̀rọ̀ yìí gbogbo wa la máa wá ń bẹ̀ tí Ìlọrin tí gbogbo ẹsẹ̀ gbìgbì àmọ́jọ́ tí bàbá sọ pé àwọn òsúnmọ́bì kan rí àmọ́ àgbọ̀ ni àwọn ìlàjì àgbà àmọ́ àmọ́ tíjọ́ tí wọ́n kó wa sáà sáà Islam Ìmáàmù Kàdírí àwọn àròkú bàbá ní òkè òní wọ́n ní wọ́n mú ṣáájú èmi mo sì túbà mo ṣe làdáni ẹ̀rọ àwọn kan wọ́n ní bí ṣe ń ṣe yìí bá a bá ṣe báyìí bọ́lọ̀ ń ṣe sábà máa ṣe ni pé yìí máa gbà òde àmọ́ tó bá lo bí tí jẹ́ tí ó gbà kò ṣe nǹkan kan á tún tún ṣe nì. Kọ̀dù èmi kọ̀dù ọwọ́ pé máa ṣe wí ìyẹn ọlọ́run gbọ́dọ̀ ṣe é. Ẹ dákun ẹsìn ní gbogbo orú àwọn ibi àrùn báyìí. Òjò wá rẹ̀ ń bẹ̀rù. Wàbílẹ̀ àwòlìyàí sáàlìmí iná mìíná dàáwá. Àsáàlìmí iná mìíná dàáwá àlìdìá. Àwọn tí wọ́n bọ́pá bọ́sẹ̀ tó ń bí àlìdìá báyìí ni mo jẹ́ báyìí mo dà. Ọba ìmọ̀ mọ́ sọ̀rọ̀ ni kò kúkú ní sọ̀rọ̀ sáyẹ́ǹsì ni wọ́n fi fèsì.
gbogbo táwọn wí lọ́nà eléyìí pé ẹwí yìí eléyìí ẹwí tọ̀ wọn ò sì dá kálukú lóhùn èyí tí wọ́n ti tájà tì ní a sì ṣe tán wọ́n ní máa dàlà àmì mẹ́ta mẹ́ta. ààrẹ fi kí wọ́n fi nǹkan ti dé tọ́lọ̀ ń gba àlàáfíà wa padà èyí òun ni kí kálukú tọ́jú bó láàrin wa tọ́lọ́run ó ṣe dáa tá a lè sọ̀rọ̀ tọ́lọ́run ó gbé mọ́ gbà. bàbá ìmáàmù wa níbẹ̀ kọ̀rẹ́ nípa ẹ̀rù kẹ́kọ̀ọ́ ọba ní pé lọ́nà onídàmú tó dáwọn ọmọ àwọn tàná ń tóní àmáwà ní bí òṣèlú ìwá níparí mo ti sọ àwọn challenges àìtí kò lè dá láti lẹ̀ ilé ẹ̀dẹ́ ní òde àwọn àgbà tí bàbá ń gún yẹrí ń gbẹ́tọ́ nígbà wọn jẹ ìmáàmù wọn ò tí kọ́kọ́ rí mọ́tò wọ́n sì jáde sí bàbá kò lọ́wọ́ mọ́tò wọn lè gbèjìlá wọ́n jáde sí títì gbogbo tí a wá rí yìí ẹni ọ̀dà jùdú àṣàbí nǹkan bí mi. ọ̀rọ̀ náà sì mú àṣàbí nǹkan bí mi. àgbọ̀nà iná fún sí àṣàbà jẹ̀dídà. ilé ìmọ̀ nílé yìí ní àlùbáríkà ní tẹ́lẹ̀ àwọn bàbá ìmáàmù wá hard to read ẹ̀lọ́lé kéwúlẹ́gbẹ̀dìlá ẹ̀rọ òun kan ẹ̀wọ̀n tí wọ́n rí mọ́lẹ̀ ńbẹ̀ láti ṣédìsí ẹwà wo wọ́n tí à ń sọ̀rọ̀ kan tó ní yóò àwa pé ọ̀fọ́sẹ̀ ní ọ̀rọ̀ alájà àgbà wa rán wa pé káwá sọ fún bàbá wọn pé káwá sọ fún wọn pé ọ̀fọ́sẹ̀ wá sì kírun lẹ́yìn jímọ̀ wọ́n ní báwa bá ti kó ní mọ́sálásí jímọ̀ Ẹgbẹ̀jìlá là máa lọ àmọ́ torí eléyìí àní lọ ó sì dágọ́ méje alẹ́ sẹ́mi nílé kéwú mọ́ mójútó ṣéwọ̀ ní omójútó bàbá yìí àmánà wọ́n tún wá gbogbo ayé ní rí wọ́n wá gbé lọ́dọ̀ àwọn ọmọ wọ́n mọ̀ kó àwọn ọmọ ní kálukú náà kí bá rí sí nìyí kálukú ọkọ̀jú mọ́ ń tọ́lọ̀ ń gbà fi rán ká má pàwọ́ ẹ̀kọ́ ni ká má múra bàbá ìmọ̀ ń fa bàbá ìmáàmù ni wọ́n wá ní kí wọ́n fún yẹn lẹ́tọ̀ọ́ rẹ̀ nítorí bá ní lọ́dọ̀ wọn tí ń gbé ìwọ̀ wọ́n fọ́ adébẹ̀ pẹ̀lú mẹ́lọ́d wọ́n wá dìde wọ́n ní àwọn àfáà wà nù mẹ́lọ́d nípa wọ́n ní àwọn àfáà wà nù bí èbá sọ láwọn ń bó láwà àbílẹ̀ kọ́ ní àwọn àfáà wà nù fúlàní kí wọ́n sì yọ̀yàn bí ewu kí wọ́n yọ̀yàn bí ewu kéwu ó dé kí wọ́n yọ̀yàn tọ́wọ̀ bá fẹ́ ṣẹlẹ̀ tí ó dá wàhálà ń lò kí ó sì tẹ̀lé wọn náà máa rántí èyí tọ́kàn mú kọ́ta máa wí sí fúlàní ọ̀dàbíyàn hakiki ilẹ̀ wá súnmọ́ ọ̀rọ̀ náà mẹ́lọ́dún ilẹ̀ súnmọ́ ọ̀rọ̀ náà má ma bọ́ ọba já ṣáájú má ma wọ̀rọ̀ ràn má nítorí para rẹ̀ lè káńsẹ́jú kan odidi ọdún kan olè mọ́dìyàn àmọ́ ṣé wọ́n ń communicate báyìí nígbà tí ìgbà bàbá wa ìmọ̀ gbogbo ń ta wá wílé èèyàn ni wọ́n وما محمد ذات الأمور وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم. Ó fẹ́ sọ̀kalẹ̀ kí màálù yìí kéwú ni ìmọ̀ ni
nínú àwọn tó wà lù yìí táyé ò lè gbàgbé ní bàbá wa Sheikh Muhammad Bashir Muhammad Saleh Al-Filani Al-Adab ẹ̀yà fáwọn àtàjọ́ ọmọ ẹmọ́ bínú ẹ̀dàkọ̀ ẹmọ́ bínú afáwa ní sẹ́rin tọ́kàn yí wọn ti kàn wọ́n kọ̀ọ̀kan èèyàn díẹ̀ ló kù tẹ́rì báwọn bàbá ṣe tó ohun àwọn kan bẹ tá a rí ẹ̀rọ ọdún léyá dínkù ẹ̀pẹ̀lẹ́ ń bẹ̀rún dínkù kò sì ṣe nǹkan kan bọ́lọ̀ ń ṣe sáyé mi àmọ́ ẹ̀mí fẹ́yìn ọlọ́run ní kọ́kọ́ béèrè fún ọlọ́run fúnra rẹ̀ ò ní jẹ́ ṣàfẹ́kù òun là kọ́kọ́ ṣe wá rí bàbá ti ṣe bẹ́ẹ̀ yọ́ fa àwọn kan tì ní ẹ máa ṣe bí bàbá ṣe ń gbà wọn kọ́kọ́ débẹ̀ ẹ máa tẹ̀lẹ̀ bí èjì èlú Suratu Ali Imran àyà kan wà ńbẹ̀ la tas'alu يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم. ìyá fáwa máyídà ni tó àwọn alálùkọ̀lá ni wọ́n ń wù ẹ má máa gbé لا تسألوا عن أشياء ẹ máa béèrè àwọn nǹkan kan إن تبد لكم تسؤكم. bẹ́ẹ̀ bá béèrè nǹkan yìí tọ́lọ̀ ń bá fi hàn yín yóò kó nira báyìí Allahu akbar. وإن تسألوا عنها حين ينزل القرآن. ó bá sọ pé ńgbà tá ń béèrè rẹ̀ ń pẹ́ pé ẹ̀ ń béèrè nígbà tá Kùránì ń sọ̀kalẹ̀ ni تبد لكم ọlọ́wọ́ máa ṣàlàyé ẹ̀ fún àmọ́ ìgbà tí Kùránì ò ti sọ̀ mọ́ عفى الله عنها. afọlọ́wọ́ àmì ọlọ́run ti mójú kò bẹ́ẹ̀ bá lẹ́ni tọ́sẹ̀ bàbá tí èkí wọn tẹ́lẹ̀ ẹ̀dọ̀bálẹ̀ ẹkílẹ̀kùn ṣe bẹ́ẹ̀ ti mọ́ ẹkúnlẹ̀ kí àgbàyàn ṣe olè mọ́ bá sọ àjọṣe yàtọ̀ sí Allahu akbar. ẹni ọba ga máa gbọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe àmì èèyàn díẹ̀ ní ọba sọ. وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها. Bàbá nìsín bàbá torí bàbá rẹ̀ lómi fi ń kí torí bàbá rẹ̀ lómi fi ń gbẹ̀rù lọ́wọ́ yín ẹ mọ̀ pé ẹlòmíì sánlérí àmọ́ bó ti lè kọ́ wá sánlérí tó bàbá tó bí yín ọ̀gbà tẹnìkan jẹ́ ọlọ́run ní òdùó báyìí àmẹ́yìn ẹlẹ́rìí nǹkan kan o ọ̀rọ̀ yóò gbọ́ mi lọ́wọ́ yìí experience ni mo sì fi ń wí ìpa ti lùsì àfàwà àmọ̀pá lè sáyé ń gbà táwọn bàbá ò sí náà pẹ̀lú àti gbọ́ pé wọ́n rí kísà kò sí nǹkan kan so bí àṣẹ wọn lọ ẹ máa tẹ́lẹ̀ bí èyí tí ó lù àwọn kan ọmọ jáde sí ní tẹ ìran kan bàbá yín ṣe dáadáa fún wa ẹgbà yẹn máa fi ṣe wúkúùsì ẹ sì rẹni tẹ mọ̀ dáadáa tí ó difficult láti kí yín fún akí bàbá wa mi mọ́ ṣàì máa wọlé àṣẹ kí a ru gbogbo wa kí a ru nìkan bá tó mọ̀ kẹ́sì yé kò wà yẹn pé a ru wa mi ṣẹ́kù mi mọ́sà ẹ má wọ́n ti lọ́dọ̀ àwọn náà àṣẹ́kù wa Saheed mi mọ́sà asàdàlọ́hù bàkà níbi ọmọ òun à ń rí ìdúró bàbá mùdúlù mẹ́kàzù ẹni àdámọ́lọ́wù hayata وإن تسألوا عنها حين ينزل القرآن. ẹni ọba máa yín lójú ẹni ọba wò yín wò kú o òun ò tẹ̀ jẹ́ wò yín wò kú o lójú ayé bàbá
tòun tí kí wọn ò ṣe ní sọ̀rọ̀ tó kò ní wò yín àwọn báwọn èèyàn ṣe rí nu ẹlọ́pẹ́ bá ń fàáfà wálẹ̀ ọkàn wa balẹ̀ ọkàn wa ìyá kan ní Ansar Islam ọmọ rẹ̀ ń ṣiṣẹ́ lóko wá ní alájà gbogbo yẹn ni wọ́n ń ṣe promotion fún wọn ò pé wọn ò ṣe kíní kan ó ní wàhálà rẹ̀ pọ̀ ní ìdúródọmọ kan kọ́mọ kọjá tiẹ̀ ní èdè tí mo wá wí yóò bá wá tí Ọlọ́run pé àfáà wa èmi ò sì mọ̀ ọwọ́ pè mí pé bí wọ́n ń ṣe gbogbo promotion òfin lè ń bá ṣe ìjọba alájà ọ̀tọ̀ ní tí wọ́n ń wí ọ̀sán tí ìyá rẹ̀ wí wọ́n á ní wá ní tí mo mọ̀ ìyá rẹ̀ mọ̀ kò bá tẹnìkan jẹ́ tí ń bọ̀ wá kéde ní ó ní sẹ́yìn alájà ríra yín tí ẹ sì dé kọ́lápọ̀ lóṣù kan lọ́jọ́ kan wọ́n balẹ̀ pé sáré ìta ń wí ìta ń sọ pé bàbá ìmáàmù ṣe báyìí fún wa wọ́n ṣe báyìí ni nta ẹ̀yin ni wọ́n ṣe kalẹ̀ fún ẹ̀kọ́ àmọ́ ẹ má béèrè ẹ̀tọ́ yín ẹni tí ọba fún yóò wá fún àwọn èèyàn burú ni ẹni tó di ìdì fún ẹ̀tọ́ yín lọ́wọ́ yóò pé èèyàn kí wá ní àwọn tí máa kúnlẹ̀ fún bàbá ó yẹ kó rí mi kó kúnlẹ̀ fún mi kò ní kúnlẹ̀ ẹ má pẹ́ rí tóun bá lóun ṣe tó ṣe èèyàn mẹ́wàá tó jù lọ wàá ṣe ń tọ́yẹ kó ṣe fẹ́yìn ọlọ́mọ akẹ́ bàbá yìí náà ọlọ́run sàlẹ̀jẹ́ náà ń gbogbo wọn mọ́jẹ́ lè yóò dìtàn abúlé wọn Ìlọrin dọwọ́ rẹ o Ìlọrin dọwọ́ rẹ o bàbá bá lọ́ni ọlọ́run bá wọn gbó o ọlọ́run bá wà pẹ̀lú wọn gbogbo ilé àwọn àfáà mọ́jẹ́ ọ dàrú ìlú yìí dọwọ́ rẹ ọlọ́run àwọn ìyá wa nulẹ̀ tí wọ́n jẹ́ rọrùn fún bàbá láti sáyé àwọn ìyá mi ò ṣeun àfà àlàṣádí àwọn ìyá wọn ni wọ́n ṣe dáadáa fún bàbá gbogbo eré ìyá wa tẹ wà nílé ẹṣeun tẹ pé wọn láyé ògè tẹ dààmú bàbá tẹ jí wọn tẹ̀lú lọ́rùn kí wọ́n táyé lọ́rùn gbogbo yín pàlùbárùkù ẹ sọ̀kalẹ̀ dáadáa wọ́n ti wà ní pọ́lìsì ọlọ́wọ́ di ẹ jáde pẹ̀lú ìrọ̀rùn ẹ̀ ṣe á níta tí mo fẹ́ fi sọ̀kalẹ̀ báyìí bàbá àgbà nímọ̀lẹ́ inna al-bina'a idha man hadda inna al-bina'a idha man hadda janibuhu lam ya'mal an-nas أنها تباكي إن البناء تجانبه ó ti wí mo ti gbọ́ bàbá wa àgbà nímọ̀lẹ́ dákun mọ́dé bàbá náà rà rẹ̀ mọ́ dá wọn gúnlẹ̀ bí wọ́n máa wà dáadáa alékún àlàáfíà ara ọkùn ara wọn kú ẹ̀yà ọmọ bẹ́ẹ̀ fi sọ̀kalẹ̀ gbogbo wọn gbá wọn ara wọn púpọ̀ gbogbo táwọn ní lára wọn yìí ń bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ ìmọ̀ mọ́lẹ̀ àwọn náà wọ́n ṣe sàárà àkọ́kọ́ wọ́n fàyà ṣe mọ́sálásí kan àdúgbò wa wà ń bẹ̀ tí ibòmí náà wà ń bẹ̀ bá àwọn mọ̀lẹ̀ ni gbogbo wọn ọba àgbà ní gàmbàrí bàbá àwọn àgbà ajá náà sì ọlọ́run jẹ́ wọn darúgbó láyé náà bàbá wa àfáà rábà náà àwọn àfáà wọn lọ́rùn ni bàbá wa mùkádàmù àgbà bàbá wa sẹ́ríkì mọ̀lẹ́mẹ́yì bàbá wa àgbà tí ìwúlẹ̀ kan pé bàbá wa mọ́mọ́ àgbà ní ọ̀rọ̀ wa alẹ́ àgbà wọ́n nínú ẹrù tá ń dìkí ọ̀rọ̀ kan lọ́sẹ̀lẹ̀ wọ́n nínú ẹrù tá ń dìkí bàbá sẹ́ríkì mọ̀lẹ́mẹ́ bàbá mufti díyà ẹ̀wì bàbá wa di first mọ̀lẹ́mẹ́ ewu bọ́ndọ́nà gbogbo àwọn àfáà wa tá wà lókè ọlọ́run bẹ̀ lórí bàbá ìmọ̀ mọ̀lẹ́ abẹ́ọ̀ dákun bàbá ọba lọ ni wọ́n ní a máa pè fún wa ń súgbọ́ rẹ mọ́ súgbà rẹ ní ká mọ̀ ní àbí wọ́n ní a máa pè ọlọ́run
fún wa ń ṣùgbà rè bá a sàánú àwọn afáwa wọn yìí mo sọ wọ́n dọ́mọ orúkọ nísìnyí bí wọ́n rí wọn pẹ́ kẹ́tẹ̀lé wọn pẹ́ jìnnà kò sí pé wọn náà ló bá a dúró tó àgbójú àánú rẹ tó wọn máa wà dáadáa bá a wà pẹ̀lú wọn Suratul Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين يا رب. ẹ wọ ọkàn bàbá wa Mọ̀lánà Professor Mashood Mahmood Jimba wọ́n wá ránṣẹ́ sí ìdòkó yìí pé àwọn wà ń mítì kan ni o àwọn ò bá wà ń bí nìsí ẹ mọ̀ wà dáadáa bí ẹwà náà àti gbogbo irúfẹ́ wọn bẹ́ẹ̀ ìwà mọ́gàdí ń dára ìdàpàṣẹ ṣéwù والله يعصمك من الناس. ẹ̀ṣẹ́ àdìsẹ́ fún bàbá ńlé pé tí wọ́n rẹ́gísítà ìjọmọ kéwù yín lónìí àgàgà kéèyàn ó pé lóyàtì bàbá ìmáàmù àgbà sílé Sheikh Ali ó dídí ọ̀kan wọ́n tẹ̀lé bàbá ọba Ìlọrin lẹ́yìn pẹ̀lú ọkàn pẹ̀lú àníyàn rẹ̀ títí ọlọ́run lọ́yà ni bàbá yìí náà sì ṣe tí wọ́n títí omi ti yá nísìnyí àmọ́ bẹ̀ dáadáa ọlọ́run bá dúpẹ́ fún yín gbogbo ẹ̀yà afáwa Ayatul Kursi ìkọ̀kan. بسم الله الرحمن الرحيم الذي لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من الذي يشفع عنده الا باذنه